Ògòǹgò bàbá ẹyẹ, kìnìún bàbá ẹranko, àjù wọn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ojú ni wọ́n ń já o, àwa dé o, kíkú má pa wá o, àwa dé o, kárùn má ṣe wá o. Sorry, ẹ má bínú, mo sáré rántí primary school mi ni. Nínú gbogbo ẹranko tó ń gbé orí ilẹ̀ pátápátá, bó ti wù kí wọ́n ó tóbi tó, kódà ká pa àwọn èèyàn náà pọ̀ mọ́, kò séyìí tí ojú rẹ̀ tóbi tó ti àwọn ògòǹgò. Ojú wọn a máa tóbi tó ìlọ́po méjì àwa èèyàn, torí sẹ̀ǹtímítà 2.5 péré ni ọ̀kọ̀ọ̀kan ojú tiwa, tí wọ́n sì jẹ́ sẹ̀ǹtímítà 5. Ojú àwọn ògòǹgò tóbi ju ọpọlọ wọn lọ o níbi tí ojú wọn gbé tóbi dé. Akọ ògòǹgò a máa tóbi ju abo lọ pẹ̀lú, bẹ́ẹ̀ ni irun ara wọn a máa dúdú ju ti abo lọ. Akọ tó bá ti dàgbà, wọn a máa tó ìwọ̀n ẹsẹ̀ bàtà 7 sí 9, tí àwọn abo yìí sì ju ìwọ̀n ẹsẹ̀ bàtà 6.5 lọ tiwọn. Àwọn ògòǹgò tún ní ẹyẹ kan ṣoṣo tó ní ọmọ ìka ẹsẹ̀ 2 láyé. Gbogbo ẹyẹ abìyẹ́ pátápátá tó lè fò, ọmọ ìka 4 làwọn máa ń ní bẹ́ẹ̀ bá ṣàkíyèsí ẹ̀ dáadáa. Àwọn míì tí ò wá lè fò, ọmọ ìka ẹsẹ̀ 3 làwọn ní. Ògòǹgò nìkan ló ní 2. Bẹ́ẹ̀ ò bá mọ̀, ògòǹgò náà ò lè fò. Ìdí 2 ló fi jẹ́ bẹ́ẹ̀ o. Ìdí àkọ́kọ́ tí wọ́n fi lè fò ni wípé oríṣi egungun kan wà tí olóyìnbó ń pè ní keel bone. Egungun yìí ni ó máa ń so iṣan apá méjèèjì pọ̀ mọ́ra wọn kí ẹyẹ tó bá ní wọn ó lè fò. Ṣùgbọ́n àwọn ògòǹgò ní keel bone yìí. Ìdí àkọ́kọ́ nìyẹn tí wọ́n fi lè fò. Ẹlẹ́ẹ̀kejì, apá àwọn méjèèjì ti kéré jù fún ara wọn láti gbé. Ohun tí wọ́n kàn ń fi apá wọn ṣe ni láti máa dúró re nígbà tí wọ́n bá ń sáré, kí wọ́n má bàa fìsápá kan ju apá kan lọ, kí wọ́n má bàa sì ṣubú. Èyún balance àti steering ni ẹ máa ń fi apá àwọn méjèèjì ṣe. Ká wá padà sí ọ̀rọ̀ ẹsẹ̀ wọn. Ẹsẹ̀ wọn lágbára púpọ̀ o. Àwọn iṣan alágbára tó wà ní ẹsẹ̀ wọn ló jẹ́ kí wọ́n lè sáré gidigidi. Àwọn ògòǹgò ní ẹranko ẹlẹ́sẹ̀ 2 tó lè sáré jù lórí ilẹ̀. Àwọn kìnìún, tiger àti ẹkùn tó lẹ́sẹ̀ 4 gan ò lè sáré tó wọn. Àmọ̀tẹ́kùn nìkan ló lè sáré jù wọn lọ nínú àwọn ẹranko afarajológbò ńlá wọ̀nyí. Yàtọ̀ sí èyí, àkọ́yí èékánná wọn ní èékánná tó mú bí ọ̀bẹ tó sì gùn tó sẹ̀ǹtímítà 10 ní ẹsẹ̀ wọn kọ̀ọ̀kan. Bí àwọn kìnìún, ẹkùn, ìkookò tàbí àmọ̀tẹ́kùn bá kojú ẹ̀ pé káwọn ó pa wọ́n, wọ́n gbọ́dọ̀ lọ́gbọ́n kí wọ́n sì yára ni o. Bí bẹ́ẹ̀ kọ́, tó bá fi ìpá rẹ̀ yìí gbá wọn, wọ́n lè gbabẹ̀ kú o, torí èékánná wọn lè tú ìfun rẹ̀ síta. Ojú wọn ríran dáadáa, kò kàn tóbi lásán, bẹ́ẹ̀ ni etí wọn náà gbọ́ràn dáadáa. Ṣùgbọ́n tí wọ́n bá narùn wálẹ̀ láti jẹun, àti mọ ohun tó ń lọ kò ní yá kánkán láyìíká wọn. Ìdí rèé tí wọ́n fi máa ń fẹ́ wà láàárín àwọn akẹgbẹ́ wọn àtàwọn ẹranko míì tó jẹ́ pé koríko ni wọ́n máa ń jẹ, kí ẹnìkan ó lè máa ṣọ́nà lásìkò tẹ́nìkan bá ń jẹun. Irun ìpéǹpéjú wọn gùn púpọ̀ o, èyí sì máa ń dáàbò bo ojú wọn kí ẹ̀pẹ́ má bàa gbọ̀n sí, pàápàá jùlọ ní àsìkò tí ìjì bá ń jà. Èyí táwọn kan wá ń sọ wípé ògòǹgò máa ń sin orí wọn sínú ilẹ̀. Rárá o, they don't bury their heads in the sand. Ó ṣeéṣe kó jẹ́ àwọn èèyàn ń wò wọ́n lókèèrè lásìkò tí wọ́n ń jẹun ni. Wọ́n máa ń jẹ èso, kóró irúgbìn, ewé. Nígbà míì gan-an wọ́n lè jẹ kòkòrò, àwọn eku àti aláǹgbá kéékèèké tí wọ́n bá rí. Wọ́n lè lo ọ̀sẹ̀ 2 láì mọmi tí nǹkan kan ò sì ní í ṣe wọ́n. Àwọn omi tó wà nínú ewé àtèso tí wọ́n bá jẹ yìí ni wọ́n máa lò lásìkò yìí. Bí wọ́n bá ti ń jẹun ni wọ́n máa gbé òkúta kéékèèké mì lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí èyí lè ṣèrànwọ́ fún lílọ oúnjẹ tí wọ́n bá gbé mì nígbà tí wọn ò ti léyín. Èyí tí àwọn ẹyẹ tó kàn fi wá máa ń ṣe igá àti ẹ̀yọ̀ papọ̀. Tàwọn ògòǹgò rí bẹ́ẹ̀ o, igá lọ́tọ̀, ẹ̀yọ̀ lọ́tọ̀ ní tiwọn. Èyí táwọn èèyàn sì fi máa ń ṣẹ́jú ní bíi ìgbà 12 láàrin ìṣẹ́jú kan. Ẹ̀ẹ̀kan ṣo péré làwọn ògòǹgò máa ń ṣẹ́jú láàrin ìṣẹ́jú kan. Ẹ ó ṣàkíyèsí wípé ìyẹ́ tí wọn ò dán mọ́rán bíi tàwọn ẹyẹ tó kù, ó kàn rí yẹ́búyẹ́bú ni. Ṣùgbọ́n kwálítì ìyẹ́ wọn ó lágbára o, owó gidi ni ìyẹ́ ògòǹgò. Ohun tó fà yìí ni pé àìlágbára àti pèsè òróró amúyẹ̀dán táwọn ẹyẹ tó kù máa ń pèsè.
èyí ló fà á tí ìyẹ́ tí wọ́n fi rí yẹbuyẹbu. Bí ooru bá mú tí òòrùn sì ń mú púpọ̀, wọ́n ń na ìyẹ́ wọn dáadáa, bẹ́ẹ̀ ni wọ́n máa lanu sátẹ́gùn bí ẹni tó ti sáré tó ti rẹ̀ ẹ́. Olóyìnbó ń pe eléyìí ní panting. Ọ̀nà táwọn fi ń gbàgbé ooru kúrò lára kára wọn lè tutù díẹ̀ rí, ṣùgbọ́n lásìkò tí òtútù bá mú, wọ́n pa ìyẹ́ wọn mọ́ra, wọ́n lè bá mọ́lẹ̀ láti bo ẹsẹ̀ wọn tí kò ní ìyẹ́. Ká tó wá tẹ̀síwájú, bẹ́ẹ̀ bá fẹ́ sanwó lórí ayélujára, ìbáàjẹ́ owó òpè ìyún airtime lẹ fẹ́ rà ní àbí data, bó jẹ́ èyí tẹ́yin fẹ́ lò ní àbẹ́ èyí tẹ́yin fẹ́ tún tà, ẹ kàn sí ptechsub, ẹ lọ sí www.ptechsub.com.ng tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ WhatsApp sí 09057569728. ẹ sì lè download Android app wọn níbi líǹkì tí mo fi sí ìsàlẹ̀ fídíò yìí. Ẹ ṣeun. Ẹ wá jẹ́ àtẹ̀síwájú lórí ọ̀rọ̀ ògòǹgò. Akọ máa ń tètè bàlágà ju abo lọ láàrin wọn. Láàrin ọdún 2 sí 4 ni wọ́n ti tó láti ní ìbálòpọ̀. Àwọn abo yẹ akọ náà wò fínífíní. Bí ẹsẹ̀ rẹ̀ àti ike ẹnu rẹ̀ bá ṣe pọ́n tó lásìkò yìí, pẹ̀lú bí ìyẹ́ ara rẹ̀ bá ṣe dúdú sí wà lára ohun tí wọ́n máa ń wò. Nígbà míì, abo yìí lè dán akọ náà wò láti mọ̀ bóyá ó lẹ́mìí kó tó jẹṣẹ́ òun. Bébì, ṣé o ní stamina? Abo yìí ó sáré gidi tí akọ náà máa lé. Bó bá ti ń gbé akọ yìí sáré dáadáa torí pé ó ní stamina lóòótọ́, yóò ṣẹ̀ṣẹ̀ wá dúró tó bá ti rí pé akọ òun lẹ́mìí nínú dáadáa. Lẹ́yìn èyí ni akọ yìí ó bẹ̀rẹ̀ ijó òfẹ́, yóò bá mọ́lẹ̀ búrúbúrú, yóò máa na ọrùn rẹ̀, yóò máa wá mì sọ́tùn sósì bí ẹni tí ń jó bọ̀lọ̀jọ̀. Lẹ́yìn náà ni abo ṣẹ̀ṣẹ̀ wá gbà fún un. Èmi kúkú máa ń sọ fẹ́yìn èèyàn pé ayé abo ni ayé tá a wá yìí. Ẹ fẹ́ gbà mí gbọ́ pé it's a female world. Ó dáa o, ẹ jẹ́ káwọn obìnrin ó máa tàn yín pé it's a men's world. Ṣé ẹ rádúrú wàhálà táwọn ẹranko máa ń ṣe kí wọ́n tó ní àǹfààní sí kinní tá à ń wí yìí? Anyways, abo yìí ó bá mọ́lẹ̀ búrúbúrú, akọ wàá gùn ún látẹ̀yìn. Ìbálòpọ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá wáyé. Lẹ́yìn èyí, abo wá ibì kan tó dáa láti yẹ́yin sí. Yóò pèsè ìtẹ́ èyí nípa gbígbẹ́ ilẹ̀ díẹ̀ tí ò ní jìn rárá. Tí abo bá yé ẹyin lọ́jọ́ kan, kò ní yé ẹyin lọ́jọ́ kejì o. Ó di ọjọ́ kẹta kó tún tó yé. Bí ó ṣe máa yé lọ́jọ́ kan sinmi ọjọ́ kan rèé tí ẹyin ọ̀hún ó fi pé bíi 10. Tí abo bá wá pọ̀ lójú agbo ọ̀hún, wọ́n lè jọ yé sí ojú kan. Olórí abo ni yóò yé sí àárín ìtẹ́ tí àwọn tó kù ó sì yé tiwọn yípo rẹ̀. Takọtabo ńlọ́jọ́ máa ń sàbálẹ̀ ẹyin. Bí abo bá sàbá, akọ ó na ara lọ yóò lọ wọ́n oúnjẹ jẹ ní tiẹ̀. Bó bá ti yá, yóò wá gbaṣẹ́ lọ́wọ́ abo kóun náà lè nasẹ̀ sáré kó sì lè wá oúnjẹ lọ. Wọ́n gbọ́dọ̀ dáàbò bo ẹyin wọn ní o, torí àwọn ẹranko oríṣiríṣi ni ó máa gbìyànjú àti jí wọn lẹ́yìn. Ẹyin wọn kan ṣoṣo a máa tó dọ́sìnì ẹyin adìyẹ 2. Bẹ́ẹ̀ ni, ẹyin ògòǹgò kan bíi 24 ẹyin adìyẹ ni. Ìdí ni wípé ẹyin wọn tóbi dáadáa o. Òun sì lẹ́yìn ẹyẹ tó tóbi jù lágbàáyé. A sì máa gbà tó wákàtí 1 àbọ̀ sí wákàtí 2 bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sè é jiná. Èpo ẹyin wọn ò fẹ́lẹ́ bíi tadìyẹ o, ó kì dáadáa. Èmi ti fojú mi rí ibi tí èèyàn kan ti dúró lórí ẹyin ẹyẹ ògòǹgò kan rí tí ẹyin yìí ò sì fọ́. Kódà àwọn ọdẹ máa ń fi èpo ẹyin yìí ṣe ike ìbomi lọ sóko. Bí wọ́n bá ti lu ihò kékeré sí orí ẹyin yìí, wọ́n ó jó gbogbo ẹyin tó wà ń bẹ̀ láti sè nínú abọ́ kan àbí láti dín. Wọ́n máa fi kòròfò yìí bu omi. Lẹ́yìn bíi 40 ọjọ́ tàbí kó lé díẹ̀, ní àwọn ọmọ ó jáde láti inú ẹyin yìí. Níbi tí èpo ẹyin wọn wá sì lé dé, ìyá tàbí bàbá àwọn ògòǹgò yìí ní láti ràn wọ́n lọ́wọ́ láti fọ́ ni o ní àsìkò tí wọ́n bá ń jáde bọ̀. Bí bẹ́ẹ̀ kọ́, yóò gbà wọ́n tó wákàtí 5 tàbí jù bẹ́ẹ̀ lọ kí wọ́n tó lè jáde. Ọmọ ògòǹgò tó ṣẹ̀ṣẹ̀ pa a máa tó àgbébọ̀ adìẹ tó ti dàgbà. Lóṣooṣù sì rèé, wọ́n máa ń ga sí ní ìwọ̀n ẹsẹ̀ bàtà kọ̀ọ̀kan. That is, they gain 1 feet per month in growth. Tí wọ́n bá fi pé bí oṣù 6, wọ́n ti tóbi tó àgbà ògòǹgò. Àtìyá àti bàbá ni wọ́n sì jọ máa kó àwọn ọmọ náà jẹ tí wọ́n fi tójú bọ́ ní tiwọn. Àwọn ògòǹgò a máa lò tó 40 ọdún ìyún 40 years nínú igbó. Ṣùgbọ́n àwọn tó wà ní àhámọ́ wọ́n lè lò tó 70 ìyún 70 years. Ẹ lọ sórí YouTube kẹ́ ẹ subscribe sí YouTube channel mi o, nítorí àwọn nǹkan kan wà ń bẹ̀ tẹ́ ò máa rí tí àwọn tó kù ní tètè rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbo tí ń kó gíbò lọ́gbọ́n kí gbogbo lóye àti ọ̀mọ̀ràn ó lè jó. Àbúrò kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín kò sì ní ṣẹlẹ̀ sí èmi náà. Ẹ bá mi share fídíò yìí. Ẹ kú kalẹ̀.